Ẹ kú dédé wòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa o. Òní ọjọ́ ajé o, ajé á túbọ̀ filé wa ṣe ibùgbé o, àní ṣìjẹ, àní ṣìmu o. Ìṣẹ́ á máa dé bájé fún wa, ìyà máa dé báyọ̀ fún wa o. Etí tẹ fi ń gbọ́ wa kò ní dí o. Orí burúkú ẹ̀fọ̀ ẹ̀mí kò ní já wa o. Ogun Fúlàní kò ní kó wa nílẹ̀ Yorùbá o. Ogun àtọ̀tẹ̀ tó wà nílẹ̀ Yorùbá Elédùmarè á bá wa parẹ́ o. Tó bá jẹ́ ègún ni, tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ ni, tó bá jẹ́ èèwọ̀ ni, à ń jẹ́ nílẹ̀ Yorùbá tó ń kó bá wa nílẹ̀ Yorùbá Elédùmarè á dáríjì wá o. Àní ṣìjẹ, àní ṣìmu o, àní tójú ilẹ̀ mọ́lẹ̀ o. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá Elédùmarè á bá wa sọ́ dẹ̀rọ̀ o. Wọ́n ní bádìyẹ fẹsẹ̀ walẹ̀, ire ló ń wá, ire owó, ire ọmọ á jẹ́ tiwa o. Á jẹ́ ti gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ Koiki Media o. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń nawọ́ sí iléeṣẹ́ Koiki Media, ire á máa dé bájé fún yín, ayọ̀ á máa dé báyọ̀ fún yín. Orí burúkú òfò ẹ̀mí kò ní jẹ́ tiyín o. Lọ́jọ́ tí ebi bá ń pọ̀nà ẹ̀ ní bá wọn rìn níbẹ̀ o. Ọjọ́ tébi bá ń palé ẹ̀ ní bá wọn sí nílé o. A ní ká sọ̀rọ̀ nípa bó ṣe ń lọ ní ilẹ̀ Yorùbá. Ẹ bá wa share program yìí, ẹ bá wa pín kiri. Torí àwọn nǹkan ọ̀rọ̀ tó ń lọ nílẹ̀ Yorùbá, alákọ̀ọ́kọ́ ńbẹ̀, a lọ sórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní Ifọ̀n, Ìlobú, Ẹ̀rìn. Ẹ jọ̀ọ́, mo fẹ́ fi àsìkò yìí pe ẹ̀yin ọba aláyé, Ọọ̀ni Ilé-Ifẹ̀, ẹ̀yin àgbàlagbà nílẹ̀ Yorùbá, ẹ jọ̀ọ́ ẹ bá wa dá sí i. Tó bá jẹ́ pé ẹ máa gbé Ifá jọlẹ̀ ni, tó bá jẹ́ pé bóyá èèyàn kan ló ṣépè fún wọn, àbí wọ́n ti hùwà kan, òun ló fà á tán fi ń bára wọn jà. Bó jẹ́ Ifá lọ́ máa gbé jọlẹ̀, bó jẹ́ ètùtù lọ́ máa ṣe kán tètè ṣe o. Fúlàní la ní ó ń pa wá tẹ́lẹ̀ o. Kò ń ṣe páwa Yorùbá àwa ní ká máa para wa, ká máa wá yá àwọn agbanipa láti fi máa para wa. Kò dáa. Mo dẹ̀ fàsìkò yìí pe bàbá wa Akínọlá George, Yorùbá Unity Forum, gbogbo yín a pè yín o. Because ẹ sọ pé ogun ti tán nílẹ̀ Yorùbá, páwa Yorùbá ni ẹ máa bára wa jagun mọ́. Lẹ́yìn tán ti jagun Kírìjí, ogun Kírìjí eléyìí tó tún ń ṣẹlẹ̀ yìí, ó ti fẹ́ẹ̀ ju ogun Kírìjí lọ o. Ẹ jọ̀ọ́ ẹ bá wa dá sí i. Gbogbo ẹ̀yin ọba aládé, ẹ jọ̀ọ́, Ọọ̀ni Ilé-Ifẹ̀, ẹ jọ̀ọ́ bó jẹ́ pé ẹ máa dáfá ni, tó bá nídìí ètùtù kí wọ́n ṣe tí ìjà ò ní fi máa ṣẹlẹ̀ mọ́, ẹ bá wa ṣèwádìí, ẹ bá wa ṣàtúnṣe lórí ẹ̀. Torí wípé à ń kígbe pé àwọn Fúlàní ń pa wá nílẹ̀ Yorùbá, kò wá ń ṣàwa Yorùbá ló yẹ ká máa para wa. Torí ọ̀rọ̀ yìí ó dojú sú mi. Èní, ọ̀la Ìlúbú àti Ifọ̀n, ọ̀túnla Ìlúbú àti Ẹ̀rìn. Ẹ jọ̀ọ́, gbogbo ẹ̀yin ọba tẹ wà nípínlẹ̀ Ọ̀ṣun àti tẹ wà nílẹ̀ Yorùbá, ẹ jọ̀ọ́ ẹ bá wa gbégbèsẹ̀. Ẹ bi Ifá léèrè nǹkan tó bá nídìí kí wọ́n ṣe, tó bá nídìí ètùtù kí wọ́n ṣe. Ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ dàrú o. A ń kígbe tàwọn Fúlàní tó ń pa wá ni o. Ti àwarawa yìí ó tún lágbára o, ó lágbára. Bó tiẹ̀ jẹ́ pé Chief Imam Ìlọrin, àwọn Yorùbá ní Ìlọrin, tó jẹ́ pé a sọ̀rọ̀ sí wọn, wọ́n ti gbọ́. Àwọn náà tẹ̀ ṣe fídíò, wọ́n kẹ́dùn, wọ́n bá wa sọ̀rọ̀ ìyànjú. Tó ń ṣe pé kárí mi kọ́kọ́ show pé àwọn jí lórí bẹ́ẹ̀dì, fídíò yẹn lọ́ dẹ̀ tún send. A dẹ̀ dúpẹ́ pé wọ́n tẹ̀ tí ń ṣàtúnṣe. Màá fi àsìkò yìí jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá, ẹ jẹ́ ká ronú wò. Àwọn Saudi wọ́n fi ẹ̀sìn mú wa, wọ́n tún dọ́gbọ́n sponsor ẹ̀sìn. Wọ́n lọ sí orílẹ̀-èdè Burkina Faso láìpẹ́ yìí, wọ́n náà fẹ́ kọ́ 200 mosques, ṣùgbọ́n president wọn ò gbà. Nígbà tó bá kọ́ 200 mosques yẹn, ìmáàmù á pọ̀, àwọn tó ní ṣiṣẹ́ àwọn yẹn á pọ̀.
á wá di pé kán fi máa dàlú wọn rú, ìlú tó jẹ́ pé ó ti ń tò wọ́n á fi máa dàá rú. Torí ẹ̀ àwa ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣọ́pọlọ lẹ̀ o, ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀sìn tàn wá o. Múftì Ìwó Abilala lẹ́nu, ìjẹkújẹ tí Múftì Ìwó ń jẹ ni kò jẹ́ kórí ẹ̀ pé, torí owó tán ń fún wọn kán máa kọ́ mọ́ọ̀sì kiri, àwọn alápámáṣiṣẹ́ àwọn ná ń kó wa sí yọ́yọ́ ilẹ̀ Yorùbá. Irú àwọn tí wọ́n ń para wọn ní ẹ̀rìn àtọ̀ṣun yìí gan àti Ìlóbù ní Ọ̀ṣun State, èmi ń sọ fáwọn ọmọ ìlú wọn pé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni gbogbo ilẹ̀ Yorùbá tó kù ni wọ́n á ya agbanipa láti máa para wọn, ṣáwọn máa lè máa ṣọrọ̀ ajé nílùú onílùú? Ẹ̀yin tẹ́ jọ́mọ ìlú náà ẹ pe àwọn ara yín, ẹ bára yín sọ̀rọ̀, ẹ bára yín sọ̀rọ̀ pẹ̀lú ìjà tẹ́ ń jà yìí, ẹ bára yín sọ̀rọ̀. Tó bá jẹ́ pé àwọn ìlú tó kù tẹ́yìn tí ń ṣọrọ̀ ajé tẹ́yìn ń sálọ yẹn, ká níbẹ̀ lọ́ ṣe ń jà, ṣẹ́yìn máa lè sálọ bẹ̀? Kó má di páwa ilẹ̀ Yorùbá tó kù á máa gbìmọ̀ pọ̀ débi pé ọmọ Ifọ̀n, Ìlóbù, Ẹ̀rìn tó bá wà la máa lé wọn padà sílùú wọn, ẹ kú lọ máa para yín ńbẹ̀. Tẹ́ bá nírònú kò yẹ kẹ́ máa pa ara yín rárá, because Fúlàní ló yìí ń pa àwọn èèyàn wa tá yìí ń tara ẹ̀. Àwa Yorùbá a tún wá lọ ya agbanipa, à ń da ìlú wa rú, à ń ṣe gbogbo ẹ̀. Tó bá jẹ́ pé ní lára yín, Elédùmarè á bá wa wẹ̀ ẹ́ dànù, torí kò ń ṣe nǹkan tó kàn ilẹ̀ Yorùbá leléyìí. A ní a fẹ́ gbòmìnira ilẹ̀ Yorùbá, a rí kán jáde láwọn ìlú yìí, ọ̀rọ̀ yẹn ò bá wọn. Ṣé pípara wa yìí ṣóhun ló kàn? Ẹ̀yin Ifọ̀n, Ìlóbù, Ẹ̀rìn, ẹ lọ ronúpìwàdà o, ẹ lọ ronúpìwàdà, torí kíni gbogbo eléyìí tẹ́ ń ṣe kò lè pay yín rárá, kò lè pay yín. Ẹ máa ṣé débi pé ó máa fẹ́ àfàìmọ̀ kẹ́ má sọ ọ́ di ègún pé ẹ̀ ní lè fẹ́ ara yín. Ọ̀nà dà nígbà táláǹgbá yín ti lanú nísìnyí? Ọ̀nà dà táláǹgbá àwọn Fúlàní tí wọn ò ṣe ní wọbẹ̀ láti máa dà yín rú? Bí wọ́n dẹ̀ ti wọbẹ̀ tó jẹ́ àwọn gan ló ń kó sí, àbáwọn gan ló ń sà sí yín gan a mọ̀. Torí a bẹ gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, Ọọ̀ni Ilé-Ifẹ̀, Gómìnà Adélékè, ẹ̀yin tí ẹ jẹ́ babaláwo náà, ẹ má jẹ́ kán pè yín kó dìgbà tán bá ní wọ́n fẹ́ fún yín ní ẹran kẹ́ tó ní ẹ máa ṣètùtù. Ẹ̀yin àjọ babaláwo á pè yín, ẹ̀yin àjọ pásítọ̀, ẹ̀yin àjọ chief imam, ẹ jókòó ẹ̀yin babaláwo, ẹ gbéfá jọlẹ̀. Bí wọn ò tẹ̀ fún yín, bí ẹ bá ṣe ètùtù yẹn lápò ara yín, ẹ jà fún ìran yín náà ni. Torí nígbà tí ilẹ̀ Yorùbá bá dàrú tó bá rí gbogbo ẹ̀, ìtìjú tẹ̀yin náà ni. Ẹ ṣètùtù kí gbogbo ẹ̀ dáa, kó má lọ di pé àwọn ẹlẹ́sìn àjòjì wá bẹ̀rẹ̀ sí máa bọ́ ẹ̀yin babaláwo náà. Ẹ má retí pé kí gómìnà pè yín àbí kán bá pè yín, ẹ̀yin náà ẹ gbéfá jọlẹ̀ ẹ̀yin babaláwo. Bàbá wa Ifáyẹmí Elége Ìbọn, Àràbà Òṣogbo, ẹ pé gbogbo àwọn àràbà tó wà lọ́ṣun State àti Ifá gbogbo ẹ jẹ́ ká ẹ gbéfá jọlẹ̀. Nǹkan tó fà á tí wàhálà fi ń ṣẹlẹ̀ ní Ifọ̀n àti Ẹ̀rìn, tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ń jà látijọ́ yìí tí wọ́n parí ìjà tó yẹ kíní. Tó bá need ètùtù, ẹ ṣètùtù, ẹ ṣètùtù, ẹ má dúró de gómìnà, torí ẹ̀yin gan, ẹ̀yin ni àwọn àfáà náà, àwọn àrólé ànábì, ẹ̀yin làrólé Ọ̀rúnmìlà, ẹ̀yin làrólé Ọbàtálá lórí ilẹ̀ ẹ̀yin babaláwo, àtẹ̀yin lórìṣà náà, ẹ̀yin babaláwo làrólé Ọ̀rúnmìlà. Ilẹ̀ Yorùbá kò gbọdọ̀ ti ọwọ́ wa bàjẹ́ o. Ilẹ̀ Yorùbá kò gbọdọ̀ ti ọwọ́ wa bàjẹ́, torí wípé tí ilẹ̀ Yorùbá bá dàrú, àwọn onílẹ̀ wọ́n máa bi yín pé báwo lẹ ṣe ṣé. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ gbéfá jọlẹ̀, ẹ gbéfá jọlẹ̀. Ṣé nǹkan tí mò ń sọ ti yé yín? Ẹ gbéfá jọlẹ̀. Ṣé nǹkan tí mò ń sọ, ẹ gbéfá jọlẹ̀ o, ẹ gbéfá jọlẹ̀. Torí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá yìí, tí n bá ní kó dojú sú mi, irọ́ ni o. Ṣé àwa tó yẹ ká gbìmọ̀ pọ̀, àwọn tó ń dà wá láàmú tó ń pa àwọn ọmọ ìyá wa ní Oǹdó, tó yẹ ká jọ máa ronú
bá ṣe máa gbèjà wọn. Tó bá jẹ́ pé bí ẹ̀ ń ṣe lọ háyà àwọn jàǹdùkú, àwọn ajagun tàlátì lóríṣiríṣi, tó bá jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn náà ṣe ọ̀dà wọn pé ókè o, àwọn tó ń pa ọmọ ìyá wa lóǹdó, tó ń pa ọmọ ìyá wa ní Ìbàràpá, ẹ jẹ́ ká lọ fèsì wọn. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni a ṣe ń ṣe, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kò ní máa ṣẹlẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n àwa selfish interest, ìmọ̀-ara ẹni nìkan, òun ló ń ṣe wá. Òun ló ń ṣe wá. Àwa Yorùbá gbọ́n, ṣùgbọ́n àtẹnujẹ ló ń ṣe wá o. Ẹ jẹ́ ká ṣí ọpọlọ wa lẹ̀, nítorí wípé nǹkan tá a bá ṣe lénìí á dọ̀rọ̀ tàn bó dọ̀la. Ẹ̀yin ọba mẹ́tẹ̀ẹ̀ta, ẹ pera yín jókòó. Nínú àwọn ìjà Ifọ̀n, Ìlobò, Ẹ̀rìn yìí náà, tó bá wádìí ẹ̀ lọ, ikú tó pa Ọ̀gágun Lágbájá lọ́rọ̀ ìlú yìí náà ni, ìfẹ́ tó sí ńbẹ̀. Ìjà yín, ẹ pa ògo ilẹ̀ Yorùbá torí Lágbájá tó kú, lára àwọn ògo ilẹ̀ Yorùbá ni, lára àmúyangàn Ìlobò ni, lára àmúyangàn Ifọ̀n ni, lára àmúyangàn gbogbo ẹ̀yin ìlú tẹ́ súnmọ́ Ifọ̀n ni. Gbogbo yín lẹ lè jàǹfààní ẹ̀ tó bá síjà, àti Ìlobò àtẹ̀rìn, gbogbo yín àti Ifọ̀n, gbogbo yín lẹ lè jàǹfààní ẹ̀. Ṣùgbọ́n nígbà tẹ́ ẹ̀ ń bára yín jà, ẹ máa sà síra yín. Ògo ilẹ̀ Yorùbá kan òun nìyẹn, òun lẹ pa yẹn now. Torí Lágbájá náà, ògo ilẹ̀ Yorùbá ni, ògo Ọ̀ṣun state ni, ògo Ìlobò ni. Bó ṣe wà yẹn, tó bá wà láyé, tó jẹ́ pé kò síjà, ó máa wúlò fún yín. Á wúlò fún gbogbo Ọ̀ṣun state, á wúlò fẹ́yìn Ẹ̀rìn, á wúlò fẹ́yìn Ifọ̀n, á wúlò fún gbogbo yín. Ìgbà tó bá di pé ìjà wà ńlẹ̀, ẹ bẹ̀rẹ̀ sí máa pògo ara yín, ẹ máa para yín. Àmọ́ ẹlòmíì tẹ́ ti dá ń gbèsè, ibi tẹ́ ti ń jólé, tẹ́ ti ń jó gbogbo ẹ̀, ṣé yẹn ló kàn? Ọ̀rọ̀ àìnítìjú ni o. Òun mo sọ pé tó bá jẹ́ èpè àbí ègún, abẹ́ ti lọ ń jẹ nǹkan tó yẹ kẹ́ jẹ, abẹ́ ti ṣẹ̀yàn tó yẹ kẹ́ ṣẹ̀ nílùú yẹn, kọ́ tètè lọ dáfá, kọ́ ṣe ètùtù, wọ́n máa bẹ nìyẹn ni, kọ́ mọ̀. Because mo ti ń rí pé ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní Ifọ̀n, Ìlobò, Ẹ̀rìn, ọ̀rọ̀ wọn ò ṣojú lásán. Nígbà táwa ń sọ pé Fúlàní ò gbọdọ̀ pa àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá, ẹ̀yin ò rí yẹn rò. Àbí kẹ́ máa kẹ́rù ikú, kẹ́ máa para yín bí ẹní pẹran, kẹ́ lọ máa rẹ́rìn alágbára kan, ìlú kan kó bá yín para yín, ṣé yẹn ló dáa? Ẹ jẹ́ kí ogun àtọ̀tẹ̀ kó tán nílẹ̀ Yorùbá. Wọ́n fi àsìkò yìí pé Yorùbá Unity Forum, bàbá wa Akínọlá George, gbogbo agbára tẹ́ bá mọ̀, àtẹ̀yin ọmọ Ẹ̀rìn ni o, àtọmọ Ifọ̀n àtọmọ Ìlobò ni o, tó wà nílùú òyìnbó, ẹ̀yin náà ẹ wá bẹ́ẹ̀ máa gbé fájọlẹ̀, kẹ́ ṣe ètùtù. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ yìí nídìí ètùtù, torí mo gbọ́ kò ṣe ọjọ́ ojú lásán, kẹ́ ṣe kí gbogbo ẹ̀ lọ nírọ̀wọ́rọsẹ̀, kí ìfẹ́ padà sáàrin yín. Torí ìjà tẹ́ ẹ̀ ń bára yín jà yìí kò dùn mọ́ àwa ilẹ̀ Yorùbá tó kù nínú rárá, kò dùn mọ́ wa nínú, torí ẹ̀ ń dójú ti ilẹ̀ Yorùbá, ẹ̀ ń dójú ti ilẹ̀ Yorùbá pẹ̀lú ìjà tẹ́ ẹ̀ ń jà yìí, ẹ̀ ń dójú tì wá ilẹ̀ Yorùbá, ẹ̀ ń dójú tì wá ilẹ̀ Yorùbá gidi gan, ẹ̀ ń dójú tì wá. Torí wípé kò ṣe é jà, òun ló kàn wá kàn nísìnyí. Bá ṣe máa gbòmìnira ilẹ̀ Yorùbá, tá máa kúrò lóko ẹrú, òun ló yẹ kẹ́ jẹ́ kó jẹ yín lógún. Kò ṣe é jà, kò ṣe àìlọ́pọlọ, àìníròònú, kò ṣe ọ̀rọ̀ àtẹnujẹ, ọ̀rọ̀ ilẹ̀ tó jẹ́ pé a máa kú, à ní gbé lọ sọ́run, à ń jẹ́ kó máa dájà wálẹ̀. Tí wàhálà bá máa pọ̀ lórí ilẹ̀ ọ̀hún gan, kán fi kọ́ school, kán má lórúkọ ìlú kan ńbẹ̀, kán fọ́ọ̀mù bóyá báwo la fẹ́ sọ o, Ayédándé town, ilẹ̀ yẹn kán má pè ní Ifọ̀n, kán má pè ní ìlú kan, bóyá máa sọ ní Ṣápàdé ni o àbí kinní kan, kán ṣáà wá orúkọ tó ní jẹ́ kán kún fún lórúkọ tuntun míì, kíjọba kó gbẹ́sẹ̀ lé. Àbí kán kún fi kọ́ nǹkan tó jẹ́ pé ó máa wúlò fún gbogbo ilẹ̀ Yorùbá.
torí wípé ìjà tẹ́ ń jà yìí ìjà àìlọ́pọlọ àìníròònú ni, àìníròònú ni. So tẹ́ bá níròònú ẹ ní máa jà kẹ́ máa para yín. Ṣé pípa òun ló kàn nísìnyí? Ṣé pípa ṣóun ló kàn? Ṣé pípa ló kàn? Ṣé ká máa para wa ṣóun ló kàn báyìí? Àbí ká ṣe bí a ṣe máa gbòmìnira ilẹ̀ Yorùbá, tá máa kúrò ní abẹ́ oko Fúlàní, oko ẹrú Fúlàní báyìí máa kúrò ńbẹ̀. Àwọn Sáúdí wọ́n lọ invest Amẹ́ríkà, wọ́n kó dàbínù fún wa fáwa ńbí, àwa ọmọ oúnjẹ. À ń sọ fún yín wípé Yorùbá nation ẹ̀ dáhùn, everybody àtàwọn tó dìbò àtàwọn tó dìbò là ń jẹ́ sìn. Wọ́n ti ṣe 30 days challenge, everybody ti mọ bó ṣe ń lọ, wọ́n ti ń fọ̀hùn, ebi ti pa àwọn èèyàn ti ń sọ̀rọ̀ sókè. A mọ̀ pé tó bá yá Ọlọ́run, ìyà yẹn á túbọ̀ pa everybody lórí dáadáa. Ìjà òmìnira tá fẹ́ jà yìí á lè rí ṣe jà dáadáa. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, òmìnira ilẹ̀ Yorùbá ó máa wá sí ìmúṣẹ nírọ̀rùn. Bẹ fẹ́ bẹ kọ̀, òmìnira ilẹ̀ Yorùbá ó máa wá sí ìmúṣẹ. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bínú ilẹ̀ Yorùbá, ojú yín la máa gbòmìnira. Gbogbo ẹ̀yin ẹlẹ́bọ̀dé ilẹ̀ Yorùbá, Elédùmarè á bá wa pa yín dànù. Á bá wa pa yín dànù. Àtẹ̀yàn tó náà ò ṣèfè mọ́ tó lọ gba wọ́ọ̀dù lọ́wọ́ Fúlàní. Àṣírí gbogbo yín máa tú ni, gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ ẹlẹ́bọ̀dé láàrin wa. Àṣírí máa tú ni, kò ní bò pẹ̀lú àṣẹ Ọlọ́run. Torí wípé tinútinú òun là fi ń ṣọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Ẹ̀yin tẹ́ ẹ̀ lóní méjì, àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n á mú yín. Torí wípé àìmọye nǹkan tó ní kálukú ti lose lórí pé a fẹ́ gba ilẹ̀ Yorùbá yìí. Tẹ́yìn kan fi ń make owó, tẹ́ sọ àwọn èèyàn tẹ́ sọ wọ́n di ATM. Àwọn tó ń ṣiṣẹ́ wọn ò rówó. Owó tó tún fi ń ṣiṣẹ́ gan agídí ló fi ń rí. Àwọn tún láyé tún máa bú. Ẹ máa gbọ́, ẹ máa ṣe fídíò ranù. Torí ẹ jẹ́ ká ronú. Ẹ jẹ́ ká ronú àwọn ọmọ Yorùbá. Ẹ̀yin Ifọ̀n, Ìlobù, Ẹ̀rìn, ẹ ṣọ́ra yín gidi gan. Ẹ ṣọ́ra yín gidi gan. Àtẹ̀yin Ẹ̀rìn Ọ̀ṣun, ẹ ṣọ́ra yín gidi gan. Tó bá jẹ́ èpè ni, Elédùmarè á bá wa wẹ̀. Tó bá jẹ́ pé ègún ni, Elédùmarè á bá wa parẹ́ o. Ẹ tètè múra sọ́rọ̀ ara yín. Ẹ̀yin ọba tó kù náà, méjì tẹ́ ti ń dà àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Ẹ̀yin local government tó kù lọ́ṣun, ẹ̀yin ọba tó kù, èdè ò ṣáà dè yín. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá tó kù, èdè ò dè yín. Ẹ gbé ètùtù kalẹ̀. Tẹ́ máa ṣe ètùtù tí èdè á fi lè ká kúrò lójú wọn. Tátàsí máa fi lè ká kúrò lójú wọn, tán ní fi para wọn mọ́. Ẹ tètè gbé ìgbésẹ̀ lórí ẹ̀. Nǹkan táwọn eléyìí bá ṣe lọ, kó má jẹ́ nǹkan táwọn Fúlàní máa ṣe fún àwa ilẹ̀ Yorùbá tó kù nìyẹn o. Pé ká máa bára wa jà, ká má rojú, ká má ráyè o. Ẹ jẹ́ ká tètè múra sí o. Tó bá jẹ́ pè ní, ká tètè wẹ̀ dànù. Ká sọ di back to sender. Torí ẹ jẹ́ ká ronú o. Ẹ jẹ́ á ronú gidi gan. Ẹ jẹ́ á ronú gidi gan. Gbogbo àwọn tó ń tàn wá Ìlọrin, ibẹ̀ ni ẹ̀sìn kọ́kọ́ dé. Wọ́n láṣẹ ẹlẹ́ẹ̀karùn-ún sí ẹlẹ́ẹ̀kẹfà. Òun ni ibẹ̀ ló kọ sí. Ẹ̀sìn ti dé Ìbàdàn, ó ti dé ìlú Ìṣẹ́yìn, ó ti dé ìlú Ọ̀yọ́, kó tó dé Ìlọrin. Ọ̀tọ̀ á máa sọ̀rọ̀ sí àwọn ló kéwú jù ní gbogbo àgbáyé. Àwọn ló kéwú jù. Wọ́n á máa lu àwọn èèyàn jìbìtì. Ọ̀pọ̀ àwọn Fúlàní ti mú wọn lẹ́rú. Ọ̀pọ̀lọpọ̀ Fúlàní náà ló ń darí wọn. Àwọn Fúlàní gan wọn ò jẹ́ orúkọ Fúlàní mọ́. Ẹ lọ wò lórí TikTok, Àjíkẹ́, Àníkẹ́, Adéníkẹ́, àwọn náà jẹ́ orúkọ Yorùbá, wọn jẹ́ orúkọ ìranù wọn. Torí ẹ jẹ́ ká ṣọ́pọlọ wa lẹ̀ o. Ẹ jẹ́ ká ṣọ́pọlọ lẹ̀. Torí àsìkò ti tó o. Wọn ò sọ fáfọ́jú pójò rọ̀. Òun gan máa mọ̀. Torí mo bẹ̀ wá nílé lóko lájò ni. Mo bẹ̀ wá ni. Mo bẹ̀ wá.
mo bẹ̀ wá, mo rọ̀ wá, ẹ bá wa wá àkànṣe sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní Ifọ̀n, Ìlobù, Ẹ̀rìn, wọ́n ti ń para wọn jù. Nǹkan tí wọ́n ń ṣe yẹn ó ń dójú ti àwa ilẹ̀ Yorùbá tó kù torí wípé ìjà tí wọ́n ń jà yẹn ojútì ló jẹ́ fáwa ilẹ̀ Yorùbá tó kù. Torí kó má jẹ́ ìkan yẹn náà ló máa gbé bá gbogbo wa tá a máa bára wa máa jà. Torí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ̀yin babaláwo, ẹ má retí kán pè yín kẹ́ ẹ tó gbọ́ pé ọ̀pẹ̀lẹ̀ ṣánlẹ̀ o. Tẹ́ bá ṣe ètùtù fún ìlú bàbá yín, kò sí nǹkan tó pọ̀jù ńbẹ̀ o. Torí ẹ̀yin làrólé Ọ̀rúnmìlà, ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ̀yin làrólé Ọbàtálá, ẹ̀yin ni o. Ẹ má jẹ́ káwọn ẹlẹ́sìn tíbí kán máa yẹ̀yẹ́ yín o. Tójú bá ti ilẹ̀ Yorùbá, ojú tì yín ni o. Mo dẹ̀ mọ̀ pé pẹ̀lú àṣẹ Ọlọ́run, ojú ò ní tẹ ilẹ̀ Yorùbá o. Ilẹ̀ Yorùbá ò ní tẹ́ o, ilẹ̀ Yorùbá ò ní tí o. Torí tẹ̀tẹ̀ kì í tẹ́ láwùjọ ẹ̀fọ́ o. Àní tẹ́ àní tí nílẹ̀ Yorùbá o. Ní ká tó lọ, iléeṣẹ́ Koiki a ti ń dá bí ẹdun la ti ń fọ̀ bí òwe. Lẹ́ẹ̀kan sí, Koiki Media bringing the world closer to your doorstep. Bẹ́ẹ̀ ni, ní déédéé aago 9:00 kọjá ìṣẹ́jú 15, 9:20 òun la wà báyìí tí a ti ń dún bí ẹdun tá a ti ń fọ̀ bí òwe ní òní 24 of March ní 24 of March ní ọdún 2025. Ẹ jọ̀ọ́ ẹ bá wa support iléeṣẹ́ Koiki Media because ó yẹ kẹ́ máa gbádùn wa jù báyìí lọ. Gbogbo bóyá ń lọ ní àwọn ìlú Ifọ̀n kankan yẹn, àwọn tó yẹ ká ti rán àwọn èèyàn wa lọbẹ̀ láti lọ ṣe interview, láti lọ ṣèwádìí àwọn nǹkan tó ń fa wàhálà yẹn, láti show gbogbo bẹ̀, but ẹnu òfìfo kò kí ń dún yànmùyànmù. Owó náà ni a máa ná láti fi ṣe gbogbo àwọn nǹkan yẹn. Èmi máa ń fi àsìkò yìí máa fi rọ̀ wá wípé gbogbo àwa tá a bá súnmọ́ àwọn ọmọ Ifọ̀n àbọ́mọ Ìlobù àbọ́mọ Ẹ̀rìn, ẹ sọ fún wọn pé ìjà tán ń jà kán stop ẹ o. Láì jẹ́ bẹ́ẹ̀ táwa ilẹ̀ Yorùbá tó kù bá bínú, a máa lé wọn padà sílùú wọn ni o. So tó bá jẹ́ pé àwa ilẹ̀ Yorùbá tó kù ti bàlú wa jẹ́, tá a ti ń para wa, àwọn ò ní lè sọ pé wọ́n fẹ́ wá bẹ̀ o. Mo dánu dúró o, ẹ lágbára Ọlọ́run, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, ojú tẹ́ fi ń wò wá kò ní rọ, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, ọwọ́ tẹ́ fi ń like fídíò wa, ọwọ́ náà ò ní rọ. Ẹ bá wa máa share, bẹ́ bá yín bá wa share báyìí, ire owó ire ọmọ àìkúbálẹ̀ ọrọ̀ á máa jẹ́ tiyín o. Torí wọ́n ní bádìẹ bá fẹsẹ̀ walẹ̀ ire ló ń wá o. Ire owó ire ọmọ á jẹ́ tiyín á jẹ́ tiwa o.